Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè pé Olúwa tún dá èmi àti yín sí. Ó tún mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Àwọn kan fẹ́ rí but kò ṣeé ṣe fún wọn. A fún wọn ní orí ọ̀fẹ́. Ṣùgbọ́n àwa tá a wà láyé, tá a wà láàyè ara wa, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀. Mo kí wa wípé good afternoon sir, good afternoon ma. Mo kí ẹ̀yin bàbá àti ìyá mi o. Ṣé dáadáa ni mo bá wa. Àánú Ọlọ́run, ẹwà Kristi kò ní fi ayé wa sílẹ̀. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ká tó máa lọ. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé ibi ìsádi wa, a gbé yín ga ní ọ̀sán yìí torí pé ẹ tún dá wa sí, ẹ mú wa rí orí ọ̀fẹ́ yìí. Ọ̀pọ̀ ló fẹ́ rí ṣùgbọ́n kò ṣeé ṣe fún wọn. Ẹ gba ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. À ń lọ nínú program, Olúwa máa bá mi lọ. Ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ, ẹgbẹ́nu mi sọ̀rọ̀. Bó bá ti ń gbé tí ọ̀tún wọlé, má jẹ́ ó gba tòsì jáde. Ohun mi mọ̀ rí má jẹ́ ó fọ̀ sí wa. Ẹ jáde lé lásì mi. Ògo ni fún yín lókè ọ̀run. Ẹ máa jẹ́ bàbá wa káà kó máa jí ọmọ yín. Gbogbo ojú tó máa wò, ọwọ́ tó máa comment orúkọ Jésù, àánú Ọlọ́run kó wá wa rí. Ká máa gbé láìléwu. Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Ó ṣojú mi mo yọ̀. Ó ṣojú mi mo yọ̀. Ó ṣojú mi mo yọ̀. Ọjọ́ òní ṣojú mi mo yọ̀. Àló ṣojú mi mo yọ̀. Ó ṣojú wa ayọ̀. Ó ṣojú mi mo yọ̀. Ọjọ́ òní ṣojú mi mo yọ̀. Ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá mi. Ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá. Àní ní gbogbo ọ̀nà. Adúpẹ́. Ẹ ṣé o ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá. Èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n fún yìn Olùgbàlà. Ògo Ọlọ́run ọba mi, ìṣẹ́gun oore rẹ̀. Jésù tó ṣẹ́rù wa dáyọ̀, tó mú bànújẹ́ tán. Orin ní létí ẹlẹ́ṣẹ̀, ìyè àti ìlera. Mo gbé ọ̀gá o, Daddy. Mo gbé ọ̀gá o, ọba olùgbàlà. Mo gbé ọ̀gá nínú ayé mi o, mo gbé ọ̀gá. Mo gbé ọ̀gá o, ọba olùgbàlà. Ọlọ́run àìlópin ìwọ la fi ìyìn àtọpẹ́ wa fún. Gbogbo ṣẹrẹ láyé ènìyàn, àjùbà rẹ̀ Olúwa wa. Ọba ayérayé jẹ́ kí ọkàn wa wólẹ̀ ní tẹ̀rẹ̀. Ọlọ́run àwọn bàbá wa, àwọn wòlíì tí ròyìn rẹ̀. Ẹgbẹ́ apọ́stólì rere, wọ́n ń bẹ láyọ̀ àti ògo.
wòlíì àti àwọn mímọ́ dápọ̀ láti gbọ́lá rẹ̀ ga. Mo mọ̀, èmi fúnra mi mọ̀ pé mo rí àánú gbà o. Ṣó sọ bẹ́ẹ̀? Mo mọ̀, èso ẹ̀mí mo mọ̀ o. Èmi fúnra mi mọ̀ pé mo rí àánú gbà. Àmọ́ nílé Mósè ni àwa fúnra wa mọ̀ pé a rí àánú gbà. Mo mọ̀, I know, mo mọ̀ o. Èmi fúnra mi mọ̀ pé mo rí àánú gbà. Kí Olúwa kó gbọ́ pé àti ìyìn wa. Mo kí gbogbo wa ní ọ̀sán yìí lórúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. God bless you. Àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ni nípa ọ̀rọ̀ ìsọjí wa. Ìsọjí 2026 ti ilé Mósè Orímọládé sí Anes International Ministry Worldwide. Ìsọjí yẹn à ń wò bóyá a máa postpone ẹ̀, a máa gbé sí November torí àwọn nǹkan kan tí à ń retí tá à ti rí. Ìsọjí yìí dẹ̀ rèé, kì í ṣe ìsọjí ẹnìkan ṣoṣo. Ìsọjí gbogbo ọmọ kérúbù àti séráfù ni. Ẹni tó bá mọra rẹ̀ ní ọmọ kérúbù àti séráfù, òun ìsọjí ilé Mósè wà fún. Ilé Mósè Orímọládé, òun la fẹ́ lọ polongo. Ọlọ́run Mósè, ilé Mósè Orímọládé wà fún ìsọjí ìyìnrere, àtúnṣe. Ohun tí purpose ilé Mósè wà fún gangan nìyẹn. Ti 2026 la fẹ́ ṣe yìí. Mo fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká jọ gbárùkù tì. Ẹ jẹ́ ká jọ gbárùkù tì. Ìsọjí yìí kì í ṣe ìsọjí ẹnìkan, kì í ṣe ohun tí ẹnìkan lè dá ṣe. Gbogbo wa pátápátá la máa jọ náwó sí i. Kó lè dùn, kó lè dára. Ẹ jẹ́ kí gbogbo wa tí Ọlọ́run bá fún wa, ẹ jẹ́ ká fi support ìsọjí yìí. Kó lè dùn, kó lè dára. Ẹ rí wípé gbogbo gbà mo máa ń gbé àkáǹtì síbẹ̀. Ohun tí Ọlọ́run bá fún ẹ̀yin náà lágbára. Ẹ lè wà ní diaspora, ẹ̀yin lè má ráyè wá. Ẹ lè má ráyè wá. But tí ẹ bá ti send ohun tí Ọlọ́run fún yín lágbára, a jẹ́ wípé àtijọ́ ṣèsọjí yẹn náà nìyẹn. Tọ́wọ́ yín bá ti wà ńbẹ̀, àtijọ́ ṣe nìyẹn. Ẹ jẹ́ kí àkáǹtì náà nìyẹn. Ohun tí Ọlọ́run bá fún yín ní agbára, ẹ fi support ìsọjí 2026. Ìlú 7 là ń lọ fún ti adúláwọ̀ ń bí. Tá bá wá parí ìlú méjèèje, Ìkàrẹ́ la máa parí ìlú 7 sí ní agbára Ọlọ́run Mósè Orímọládé. Tá bá wá parí ìlú méjèèje ti adúláwọ̀ ń bí, tá bá wo bí orílẹ̀-èdè ṣe wà ń gbà yẹn, a lè wá bẹ̀rẹ̀ sí extend sí láti Àbújá, Zaria, àwọn ìlú bẹ́yẹn lọ. Ṣùgbọ́n tilẹ̀ Yorùbá, òun ni èyí tá à ń ṣe lọ́wọ́ yìí. Tí Ogun State ló kàn. Ogun State. Ojú òre la dẹ̀ ti fẹ́ ṣe. Ojú òre òun la ti fẹ́ ṣe. Ohun tí Ọlọ́run bá wá fún ẹ̀yin náà ní agbára, ẹ fi support. Àkáǹtì ilé Mósè nìyẹn. Ẹ jẹ́ kí gbogbo wa jọ náwó sí i. Kó lè dùn, kó lárinrin. Ojú òre la ti fẹ́ ṣe. Tá bá máa postpone ẹ̀ náà pé kó di November, ojú òre náà ni. Tó bá dẹ̀ jẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí náà ni a fẹ́ ṣe, ojú òre yẹn náà ni. Update tí mo ní kí n fún gbogbo wa nìyẹn. Bó bá ṣe rí, màá tútù sọ.
ní Monday ní gbèdéke ibi tẹ́ máa mọ ibi tá a ti fẹ́ ṣe é, bóyá máa postpone àbá máa ṣe ẹ jẹ́ ká tún fojú léko ní Monday, òun ní gbèdéke, òun la fi máa mọ̀ bóyá a máa ṣe ní Thursday tó ń bọ̀ yìí àbá máa postpone ẹ̀ ó di November lágbára Ọlọ́run. Bó bá ṣe jẹ́ máa jẹ́ kí gbogbo wa mọ̀. Ọlọ́run yóò ṣínà fún gbogbo wa, á pèsè fún gbogbo àìní. Orílẹ̀-èdè Nàìjíríà yóò gba àlàáfíà. Update lórí ìsọjí nìyẹn. Bàbá máa postpone ẹ̀, bàbá máa ṣe Monday lẹ máa mọ final ṣe lórí ẹ̀, ó di Monday ní agbára Ọlọ́run. Bí ọ̀rọ̀ ìsọjí ṣe lọ nìyẹn. Èyí tó dàbí rẹ̀, àwọn ọmọ Kérúbù àti Séráfù, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Wọ́n ju líǹkì kan sí mi, ó wà lórí TikTok. Ọmọ Kérúbù àti Séráfù, ẹ jọ̀ọ́, mo máa ń pariwo nígbà gbogbo ni mo máa ń pariwo. Tí n bá ṣe tán, tí fídíò yẹn ò bá gùn jù, màá upload ẹ̀ wá, màá jù sí orí profile mi, máa rí. Mo bẹ̀ wá o, mo fi Ọlọ́run Mósè bẹ̀ wá. Ohun tó bá máa tàbùkù, ohun tó lè mú ìtìjú, ohun tó lè mú ẹ̀gàn wá, ohun tó lè mú ọ̀rọ̀ àbùkù, ọ̀rọ̀ ẹ̀sín bá Kérúbù àti Séráfù, ẹ má jẹ́ ká wù níwà, ẹ má jẹ́ ká ṣe é, ẹ jẹ́ ká jìnnà sí i. Àwọn aláṣọ ara gan wọ́n mọ yìí, St. Moses Orímọládé, wọ́n dẹ̀ ń gbé lárugẹ. Àwa tá a ní nǹkan, ẹ má jẹ́ ká ṣe yẹpẹrẹ, ẹ jẹ́ ká túnṣe, kò gbọ́dọ̀ bàjẹ́. Òun lorúkọ tèmi o, alátúnṣe lèmi, àtúnṣe lorúkọ mi, alátúnṣe tí ò fẹ́ kí nǹkan bàjẹ́. Ẹ jẹ́ ká túnṣe, kò gbọ́dọ̀ bàjẹ́ o, gbogbo ayé ò ní borí wa. Bọ̀ fídíò yẹn màá wá sọ̀rọ̀ lé dáadáa. Ẹ jẹ́ ká mo fẹ́ ká ka Bíbélì dáadáa lónìí. A máa parí Hósíà lónìí lágbára Ọlọ́run. Ẹ já wò, a máa parí ẹ̀, a máa bọ́ sí Joel. A ti wà ní Hósíà orí 6. Hósíà orí 6 ládé. Ọ̀rọ̀ ìsọjí bó ṣe lọ nìyẹn. Tí Ọlọ́run bá fún ẹ̀yin náà lágbára, ẹ fi support ìsọjí yẹn, Ọlọ́run Mósè yóò bùkún wa. Àkáǹtì ni mo ti gbé síta yẹn, ẹ bá wa dá sí. Ó wà fún gbogbo ọmọ C&S worldwide. Lọ́dọọdún a gbọ́dọ̀ máa rí ìsọjí ṣe. Ẹ jẹ́ kó wà ní priority wa ní orúkọ ilé Mósè Orímọládé worldwide. Pé èmi fúnra mi o, mo gbé ìsọjí ilé Mósè tọdún yìí, ẹ jẹ́ ká máa làkàkà, ẹ jẹ́ ká jọ máa jìjàdù ẹ̀. Ọlọ́run yóò bùkún wa. Ẹ ṣé púpọ̀. Hósíà láwa o. Àwọn ènìyàn náà ṣe ìrònúpìwàdà èké. Bàbá màmá, ọ̀rọ̀ yẹn ó bá àwa náà wí. Àwọn kan wọ́n lu ọkàn ìyá wọn, wọ́n láwọn ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ o, wọ́n ti ṣe gbogbo ẹ̀, bọ̀ kò ṣe kíni, kò dénú. Ìrònúpìwàdà èké, ẹ má jẹ́ kémi àti yín ṣe. Ìrònúpìwàdà tí ò dénú, ìrònúpìwàdà ojú mi ni ó wò ó ṣàrínú mi. Bí ọba yìí ò bá rínú rẹ, tọ̀run ṣe kíni o, tọ̀run wò wá. Ẹ wá, ẹ jẹ́ kí a yí padà sí Olúwa, nítorí ó ti fà wá ya, òun sì mú wa lára dá. Ó lù wá, yóò sì tú wa dì. Lẹ́yìn ijọ́ méjì yóò sì tú wa jí. Ní ijọ́ kẹta yóò jí wa dìde, àwa ò sì wà láàyè níwájú rẹ̀. Gbogbo wọn ń pera wọn jọ pé ẹja ṣe kíni o, ẹja ronúpìwàdà, ṣùgbọ́n òdénú wọn o. Nígbà náà ni àwa ò mọ̀ bí a bá tẹra mọ́ àti mọ Olúwa àti pèsè ìjáde lọ rẹ̀ bí òwúrọ̀, òun ò sì tọ̀ wá wá bí òjò, bí àrọ̀kúrò àti àkọ́rọ̀ òjò sí ilẹ̀.
Éfrémù, kí ni èmi ò ṣe sí ọ? Júdà, kí ni èmi ò ṣe sí ọ? Nítorí oore yín dàbí ìkùùkuu òwúrọ̀ àti bí ìrì kùtùkùtù tí ó kọjá lọ. Nítorí náà ni mo ṣe fi àkéekèe ké wọn láti ọwọ́ àwọn wòlíì. Mo ti fi ọ̀rọ̀ ẹnu mi pamọ́ kí ìdájọ́ rẹ lè rí bí ìmọ́lẹ̀ tí ó jáde lọ. Nítorí àánú ni mo fẹ́, kì í ṣe ẹbọ, àti ìmọ̀ Ọlọ́run ju ọrẹ ẹbọ sísun lọ. Praise the Lord. Àánú ni mo fẹ́, àánú ni mo béèrè, àánú ni mo fẹ́ o bàbá, iṣẹ́ kọ́ lówó. Àánú ni mo ṣe kíni o? Àánú ni mo fẹ́, kì í ṣe kíni? Kì í ṣe ẹbọ. Ìrònúpìwàdà ni Ọlọ́run béèrè lọ́wọ́ èmi àti yín, kì í ṣe kíni o? Kì í ṣe ẹbọ. Ṣùgbọ́n bí Ádámù, wọ́n ti dá májẹ̀mú mi kọjá, níbẹ̀ ni wọ́n ti ṣẹ̀tàn sí mi. Gileadi ni ìlú àwọn tí ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀, a sì ti fi ẹ̀jẹ̀ bà á jẹ́. Àti gẹ́gẹ́ bí ọwọ́ olè tí lù mọ́dé ènìyàn, bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn àlùfáà fohùn ṣọ̀kan láti pànìyàn ní ọ̀nà, nítorí àwọn dá ẹ̀ṣẹ̀ ńlá. Mo sì rí ohun búburú kan ní ilé Ísírẹ́lì, àgbèrè. Éfrémù wà níbẹ̀, Ísírẹ́lì ti bà á jẹ́. Ìwọ Júdà pẹ̀lú, òun ti gbé ìkórè kalẹ̀ fún ọ nígbà tí mo bá yí ìgbèkùn àwọn ènìyàn mi padà. A ti wà ní orí 7. Nígbà tí èmi bá mú Ísírẹ́lì ní ara dá, nígbà náà ni ẹ̀ṣẹ̀ Éfrémù fi ara hàn, àti ìwà búburú Samaria, nítorí wọ́n ṣèké, olè sì wọlé, ọwọ́ olè sì ń kóni lóde. Wọn kò sì rò ó ní ọkàn wọn pé èmi rántí gbogbo ìwà búburú wọn. Nísinsìnyí iṣẹ́ ara wọn dúró yí wọn ká, wọ́n wà níwájú mi. Ọ̀tẹ̀ ní ààfin. Wọ́n fi ìwà búburú wọn mú kí ọba yọ̀, wọ́n fi èké wọn mú àwọn ọmọ aládé yọ̀. Gbogbo wọn sì ní panṣágà bí aró alákàrà mú gbóná, tí ó dáwọ́ kíkoná dúró lẹ́yìn ìgbà tí ó ti po ìyẹ̀fun tán títí yóò fi wú. Ní ọjọ́ ọba wọn, àwọn ọmọ aládé ti fi òru ọtí wáìnì mú ṣàìsàn. Ó na ọwọ́ rẹ̀ jáde pẹ̀lú àwọn ẹlẹ́gàn, nítorí wọ́n ti múra ọkàn wọn sílẹ̀ bíi aró. Nígbà tí wọ́n bá ní bùba, alákàrà wọn sùn ní gbogbo òru. Ní òwúrọ̀ ó jó bí ọwọ́ iná, gbogbo wọn gbóná bí aró. Wọ́n ti jẹ àwọn onídàájọ́ wọn run, gbogbo ọba wọn ṣubú, kò sí ẹnìkan nínú wọn tí ó ké pè mí. Praise the Lord. Ṣé ti rí? Kò sí ẹnìkan tó ṣe kíni o? Tó ronúpìwàdà. Kò sí ẹnìkan tó wá Ọlọ́run mọ́. Bàbá, ohun tá a jẹ, ohun tá a mu, ohun tá a fẹ́ jẹ, òun náà wá kiri. Ẹ jẹ́ ká ké pe Ọlọ́run. Àánú ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, kì í ṣe kíni? Kì í ṣe ẹbọ. Ísírẹ́lì àti àwọn orílẹ̀-èdè. Éfrémù, òun ti dára rẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn náà. Éfrémù ni àkàrà tí a kò yí padà. Àwọn àlejò ti jẹ agbára rẹ̀ run, òun kò sì mọ̀. Nítòótọ́ ewu wà káàkiri ní ara rẹ̀, síbẹ̀ òun kò mọ̀. Ìgbéraga Ísírẹ́lì ń jẹ́rìí sí i ní ojú rẹ̀, wọn kò sì yí padà sí Olúwa Ọlọ́run wọn. Bẹ́ẹ̀ ni fún gbogbo èyí wọn kò sì wá a. Éfrémù pẹ̀lú dàbí òpè àdàbà tí kò ní ọkàn. Wọ́n kọ sí Egypt, wọ́n lọ sí Asiria. Nígbà tí wọ́n lọ, èmi ò na àwọn mi lé wọn. Èmi ò mú wọn wá bí ilẹ̀ bí ẹyẹ ojú ọ̀run. Èmi ò nà wọ́n bí ìjọ ènìyàn tí wọ́n ti gbọ́. Ègbé ni fún wọn, nítorí wọ́n ti sá kúrò lọ́dọ̀ mi. Ìparun ni fún wọn, nítorí wọ́n ti ṣẹ̀ sí mi. Bí ó tilẹ̀ ṣe pé mo ti rà wọ́n padà, ṣùgbọ́n wọ́n ti ṣèké sí mi, wọn kò sì tí ì fi tọkàntọkàn ké pè mí. Praise the Lord. Ṣé bẹ́ẹ̀ ti rí? Wọ́n ń fi ẹnu bu ọlá fún, ṣùgbọ́n kì í ṣe tọkàntọkàn. Ọlọ́run tó máa ń wo ọkàn ènìyàn,
tó máa ń rí ohun tí ènìyàn ń ṣe, ó mọ̀ wípé tọkàntọkàn kọ́ ni gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn, kò ti kíni o, kò ti ọkàn wọn wá. Wọn kò sì fi tọkàntọkàn ké pè mí nígbà tí wọ́n hú lórí àkéte wọn. Wọ́n kó ara wọn jọ fún ọkà àti ọtí wáìnì, wọ́n sì sọ̀tẹ̀ sí mi. Bàbá màmá, má sọ̀tẹ̀ sí Ọlọ́run o. Ẹ jẹ́ ká pè é nígbà tó wọ̀ àtìgbà tí ò wọ̀. Ẹ jẹ́ ká fi tọkàntọkàn wa, gbogbo àyà wa, ayé wa, ẹ jẹ́ ká fi ṣe kíni, ẹ jẹ́ ká fi gbẹ́kẹ̀lé. Bí mo ti dì í tí mo sì fún pa wọ́n ní òkun, síbẹ̀ wọ́n ro ibi sí mi. Wọ́n yí padà, ṣùgbọ́n kì í ṣe sí ọ̀gá ògo. Wọ́n dàbí ọrùn ẹ̀tàn. Àwọn ọmọ aládé wọn yóò ti pa idà ṣubú nítorí ìrunú ahọ́n wọn. Èyí ni yóò ṣe ẹ̀sín wọn ní ilẹ̀ Íjíbítì. Mo wí lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, èmi àti yín a ò ní ti pa idà ṣubú lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká fi ayé wa, ọkàn wa, ẹ jẹ́ ká fi ṣe kíni o, ẹ jẹ́ ká fi gbẹ́kẹ̀lé Olúwa. Gbogbo ohun tá à ń ṣe, tá a rò bí Ọlọ́run ń wò wá o, gbogbo ohun tó ń ṣe yẹn, Ọlọ́run ṣe kíni, ó ń wò ọ́. A ti wà ní orí 9. Olúwa bá Ísírẹ́lì wí nítorí ìwà ìbọ̀rìṣà. Nítorí ìwà ìbọ̀rìṣà. Ṣé ẹ ti rí wípé inú Ọlọ́run ò dùn sí kíni o, ìbọ̀rìṣà. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀. Ìṣẹ́jú kan. 1 minute.
ẹ má bínú o. Ẹ káàbọ̀ o. A wà ní orí kẹjọ. Olúwa bá Ísírẹ́lì wí nítorí kíni o? Nítorí ìbọ̀rìṣà. Ẹ ti rí wípé Ọlọ́run kórìíra ìbọ̀rìṣà. Ẹ já tẹ̀síwájú. Fi ìpè sí ẹnu rẹ, yóò wá bí idì sí ilé Olúwa, nítorí wọ́n ti ré májẹ̀mú mi kọjá, wọ́n sì ti rú òfin mi. Praise the Lord. Hallelujah. Wọ́n ti ṣe kí ni o? Wọ́n ti rú májẹ̀mú Olúwa. Bàbá màmá, ṣé èmi àti yín ò tí ì dalẹ̀ májẹ̀mú Ọlọ́run báyìí? Ṣáà tí ì dalẹ̀ rẹ̀? Ṣáà tí ì rú òfin Olúwa? Ẹ jẹ́ kí gbogbo wa mọ́ra wa ní kí ni o? Ẹlẹ́ṣẹ̀. Ẹ jẹ́ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Wọ́n ò kígbe sí mi pé Ọlọ́run mi, àwa Ísírẹ́lì mọ̀. Ísírẹ́lì ti gbé ohun rere sọnù. Ọ̀tá yóò lépa rẹ̀ lórúkọ Jésù Kristi. Ọ̀tá ò ní lépa wa. Gbogbo rere tó yẹ wá yẹ ògo tí Ọlọ́run fi fún wa, àìmọ̀kànmọ̀kàn wa, a ò ní fi sọnù. Wọ́n ti fi ọba jẹ, ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ mi. Wọ́n ti jẹ olórí, ṣùgbọ́n èmi kò sì mọ̀. Fàdákà wọn àti wúrà wọn ni wọ́n fi ṣe òrìṣà fún ara wọn, kí a bá lè ké wọn kúrò. Praise the Lord. Ṣé ti rí? Fàdákà àti kíni o? Àti wúrà wọn, kíni wọ́n ní fi ṣe? Wọ́n fi ṣe ère. Torí kíni? Láti parun. Ẹni tó bá ti fẹ́ parun, òun ló máa ń ya ère, òun ló máa ń bọ ère. Praise the Lord. Èmi àti yín àní ṣe kíni o? A ò ní parun o. Ọmọ màálù rẹ̀ ti ta ọ́ nù. Samaria, ìbínú mi ru sí wọn. Yóò ti pẹ́ tó kí wọn kí ó tó dé ipò aláìṣẹ̀. Nítorí láti ọ̀dọ̀ Ísírẹ́lì wá ni ó ti rí bẹ́ẹ̀ pẹ̀lú. Oníṣọ́nà ni ó ṣe é. Nítorí náà ni òun kì í ṣe Ọlọ́run, ṣùgbọ́n ọmọ màálù Samaria yóò fọ́ túútúú. Nítorí wọ́n ti gbin èfúùfù, wọn ò sì ká àjà. Kò ní igi ọkà. Ìrúdì kì yóò mú oúnjẹ wá. Bí ó bá ṣe pé ó mú wá, àlejò yóò gbé mì. A gbé Ísírẹ́lì mì. Nísinsìnyí ni wọn ò wà láàrin àwọn kèfèrí bí ohun èlò nínú èyí tí inú dídùn kò sí. Nítorí wọ́n gòkè lọ sí Asiria. Kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbẹ́ nìkan fún ara rẹ̀. Éfrémù ti ń bẹ àwọn ọ̀rẹ́ ní ọ̀wẹ̀. Nítorí náà bí wọ́n tilẹ̀ ti bẹ ọ̀wẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè, nísinsìnyí lèmi ò kó wọn jọ, wọn ò sì káàánú díẹ̀ fún ẹrú ọba àwọn ọmọ aládé. Nítorí Éfrémù tẹ́ pẹpẹ púpọ̀ láti dẹ́ṣẹ̀, pẹpẹ yóò jẹ́ ohun àti dẹ́ṣẹ̀ fún un. Mo ti kọ̀wé ohun púpọ̀ tí òfin mi sí, ṣùgbọ́n a kà wọ́n sí bí ohun àjèjì. Wọ́n rúbọ ẹran nínú ẹbọ ẹran mi, wọ́n sì ń jẹ ẹ́. Olúwa kò tẹ́wọ́ gbà wọ́n. Nísinsìnyí yóò rántí ìwà búburú wọn, yóò sì bẹ̀ ẹ̀ṣẹ̀ wọn wò, wọn ò sì padà lọ sí Íjíbítì. Nítorí Ísírẹ́lì ti gbàgbé ẹlẹ́dàá rẹ̀, ó sì kọ́ tẹ́ḿpìlì púpọ̀. Júdà sì ti lọ sí ìlú olódi púpọ̀. Ṣùgbọ́n èmi ò rán iná kan sí orí àwọn ìlú rẹ̀, yóò sì jẹ àwọn ààfin rẹ̀ wọ́n nírun. Lórúkọ Jésù Kristi, iná ara iná ẹ̀mí kò ní jó èmi àti yín. Praise the Lord. Ṣé bẹ́ẹ̀ ti rí? Nítorí Ísírẹ́lì gbàgbé ẹlẹ́dàá rẹ̀,
bàbá mọ̀mọ́ ẹ má jẹ́ ká gbàgbé ẹlẹ́dàá wa whatever ipòkípò tá a lè wà. Èmi á máa sọ ipòkípò tí mo lè wà, àyèkáyè tí mo lè wà, ipòkípò tí mo lè wà, èmi ò yìn ọ́ o bàbá. Ipòkípò tí èmi lè wà, àyèkáyè tí ó lè bá èmi, màá máa yìn ní tèmi ni o, màá máa fi ògo fún ni o. Bàbá mọ̀mọ́, àyèkáyè tó wù kí ìwọ náà lè wà, má gbàgbé ẹlẹ́dàá rẹ, má jẹ́ ká tàpá sí ẹlẹ́dàá wa. Owó tó wù kó o ní, ọlá tó wù kó o ní, ìgbéga tó wù kọ́lọ́run ṣe fún ẹ, máa rántí wípé òun náà ló ṣe kíni o, òun náà ló fún ẹ o. Àyèkáyè tó wù kí Ọlọ́run ṣe fún ẹ yẹn, má tàpá sí ẹlẹ́dàá rẹ. A ti wà ní orí kẹsàn-án, ó sì á kéde ìjìyà fún Ísírẹ́lì lórúkọ Baba Ọmọ àti Ẹ̀mí Mímọ́. A ò ní jìyà. Má jẹ́ n tẹ́ o, má jẹ́ n jìyà, má jẹ́ n tẹ́ o, má jẹ́ n jìyà, má jẹ́ n wálé ayé wa wòran, má jẹ́ n gbáyé bí ọ̀daràn, kí má yàgàn ohun rere tí mo fẹ́. Èso mi, má jẹ́ n tẹ́ o, má jẹ́ n jìyà, má jẹ́ n wálé ayé wa wòran, má jẹ́ n gbáyé bí ọ̀daràn, kí má yàgàn ohun rere tí mo fẹ́. Ìwọ àtèmi lórúkọ Jésù, a ní wáyé wá jìyà, a ò ní ṣe kíni o, a ní gbélé ayé wá wòran, a dẹ̀ ní yàgàn ohun rere tá a fẹ́. Má ṣe yọ̀ Ísírẹ́lì fún ayọ̀ bí àwọn ènìyàn mìíràn, nítorí ìwọ ti ṣe àgbèrè lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run rẹ, ìwọ ti fẹ́ ère lórí ilẹ̀ ìpakà gbogbo. Praise the Lord, hallelujah. Ṣé gbọ́, Ísírẹ́lì má yọ̀ tó bí ẹlòmíràn ti ń yọ̀, nítorí wọ́n ṣe kíni o, wọ́n ti ya ère púpọ̀. Bàbá màmá, kí nìwọ náà gbé sílé tó dàbí ère? Ère wo nìwọ náà ń yà? Excuse me, ṣé o ti yà kúrò lẹ́yìn Ọlọ́run báyìí? Kí ló gbé sílé tó dàbí ère bàbá màmá? Kí ló ń worship? Kí ló gbéga ju Ọlọ́run lọ? Ohunkóhun tí ènìyàn bá ti gbéga ju Ọlọ́run lọ, ère ni o. Kò dìgbà tó o bá mọ fàdákà àti wúrà tó o fi ṣeré o. Ní ọkàn ẹ, nínú ìhùwàsí ẹ, ohunkóhun tó o bá ti ń wò bí o cherish ẹ, pàápàá o bẹ̀rù ẹ ju ẹlẹ́dàá rẹ lọ, o ń bọ̀wọ̀ fún kinní yẹn ju Ọlọ́run lọ, ère ni wọ́n ń pè o. Ọlọ́run a máa jowú, òun mú Ọlọ́run bínú nìyẹn, torí wípé òun bọ̀wọ̀ fún iṣẹ́ ọwọ́ ẹ̀, ẹlẹ́dàá rẹ gangan o bẹ̀rù ẹ̀, o wá ń bẹ̀rù ẹlòmíì, wòlíì ìjọ rẹ̀, òun ni ẹlẹ́dàá rẹ̀, ó ti fi ṣe ẹlẹ́dàá. Dádì chọ́ọ̀chì, òun ni kíni o, òun ni Ọlọ́run rẹ̀, òun ni ère tiẹ̀. Torí dádì ni wọ́n ṣe ń lọ chọ́ọ̀chì, torí mọ́mì ni wọ́n ṣe ń lọ chọ́ọ̀chì. Mọ́mì ṣọ́ọ̀ṣì wọn lẹ́lẹ́dàá wọn, olówó ṣọ́ọ̀ṣì wọn ni ère tẹlòmíì. Bàbá màmá, ère wo ló gbé sọ́kàn? Ta ló ń bẹ̀rù? Ta ló ń bẹ̀rù? Ọjọ́ kíjọ́ tó o bá ti ń bẹ̀rù ènìyàn, tó o bẹ̀rù Ọlọ́run, tó o pa òfin ẹ̀ mọ́, tó ń wo wípé ó yẹn pọ̀ láàánú, ìgbà tí n bá fi máa dẹ́ṣẹ̀ 10, adarí 8 jì mí, ṣùgbọ́n mọ́mì lè gbóúnjẹ lẹ́nu mi. Hello, o ti ya ère fúnra rẹ nìyẹn o. Ère ni mọ́mì nínú ayé ẹ, ère ló gbéga ju Ọlọ́run lọ, o ti ya ère. Kò dìgbà pé o gbére yẹn kalẹ̀ pé o fojú rí. Ẹnikẹ́ni tó o bá ti ń pọ́nlé ju Ọlọ́run lọ, bó jẹ́ ọkọ náà ni, bó jẹ́ ìyàwó ni, bó jẹ́ ọmọ ni, whatever, bó jẹ́ ẹlòmíì gold ní tiẹ̀, ẹlòmíì abọ́ ní tiẹ̀, gold yẹn ẹlòmíì ò gbọ́dọ̀ fọwọ́ kàn án, wọn bí 13 èèyàn re. Ohunkóhun tó o bá ti gbé kalẹ̀, tó o cherish ju ẹlẹ́dàá rẹ lọ nínú ọkàn ẹ, hello, ère ni wọ́n ń pè o. O ti ya ère fún ara rẹ nìyẹn. Ẹ já tẹ̀síwájú. Àwọn ènìyàn mìíràn, nítorí ìwọ ti ṣe àgbèrè lọ
kúrò lọ́dọ̀ Ọlọ́run rẹ. Ìwọ ti fẹ́ ère lórí ilẹ̀ ìpakà àti ohun ìfúntí kì yóò bọ́ wọn, àti wáìnì titun yóò tán nínú rẹ̀. Wọn kì yóò gbé inú ilé Olúwa, ṣùgbọ́n Efraimu yóò padà sí Egypt, wọn ó sì jẹ ohun àìmọ́ ní Asiria. Wọn kì yóò ta Olúwa ní ọrẹ ọtí wáìnì, bẹ́ẹ̀ ni wọn kì yóò mú inú dùn. Ẹbọ wọn yóò rí fún wọn bí oúnjẹ àwọn tí ń ṣọ̀fọ̀. Gbogbo àwọn tí ó jẹ nínú rẹ̀ ni yóò di aláìmọ́, nítorí oúnjẹ wọn kì yóò wá sí ilé Olúwa fún ọkàn wọn. Kí ni ẹ̀yin ó ṣe ní ọjọ́ tí ó ní ìrunú àti ní ọjọ́ àsè Olúwa? Nítorí ṣá wò, wọ́n ti lọ nítorí ìkógun. Íjíbítì yóò kó wọn jọ, Memfisi yóò sìn wọ́n. Ibi dídára fún fàdákà wọn ní ẹ̀gún ọ̀gàn yóò jogún wọn. Ẹ̀gún yóò wà nínú àgọ́ wọn. Mo wí lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ẹ̀gún burúkú ò ní wà nínú àgọ́ wa. Ẹ̀gún ò ní jà wá. Àwa náà ò ní fọwọ́ fa ègún. Bàbá, màmá, gbogbo ẹni tó máa rí fídíò yìí wò, gbogbo ohun tó lè fa ègún fún ọ, gbogbo ohun tó lè mú kí ègún wọnú ayé rẹ, má ṣe o. Gbogbo ohun tó lè mú kí ègún máa jàyàn, ẹ má jẹ́ ká dáwọ́lé. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ọjọ́ ìbẹ̀wò dé, ọjọ́ ẹ̀san dé. Ísírẹ́lì yóò mọ̀, aṣiwèrè ni wòlíì náà, ẹni tí ẹ̀mí náà ń sínwín nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ àti ìríra ńlá náà. Olùṣọ́ Efraimu wà pẹ̀lú Ọlọ́run mi, ṣùgbọ́n okùn pẹ́pẹ́yẹ ni wòlíì náà ní ọ̀nà rẹ̀ gbogbo, nítorí ìríra sí ilé Ọlọ́run rẹ̀. Wọ́n ti ba ara wọn jẹ́ púpọ̀ bíi ní ọjọ́ Gíbíà. Nítorí náà òun ò rántí àìṣedéédé wọn, yóò bẹ ẹ̀ṣẹ̀ wọn wò. A ò bẹ ẹ̀ṣẹ̀ rẹ wò, a ò bẹ ẹ̀ṣẹ̀ rẹ wò bàbá o, kó tó délé ògo. A ò bẹ ẹ̀ṣẹ̀ rẹ wò, a ò bẹ ẹ̀ṣẹ̀ mi wò, a ò bẹ ẹ̀ṣẹ̀ mi wò kí n tó wọlé ògo. A ò bẹ ẹ̀ṣẹ̀ wa wò. Ẹ jẹ́ ká ronúpìwàdà. Wọ́n máa bẹ ẹ̀ṣẹ̀ yẹn wò. Ẹ jẹ́ kí ẹ̀rí ọkàn kó máa jẹ́ wa. Ẹ jẹ́ ká máa sá fún ẹ̀ṣẹ̀. Máa rántí wípé gbangba á dẹkùn lọ́jọ́ kan, kedere máa bẹ̀ wò. Gbogbo ohun tá à ń dì báyìí, wọ́n máa tú sílẹ̀ lọ́jọ́ kan. Yàrá àdájọ́ wà o, wọ́n máa bẹ̀ṣẹ̀ yẹn wò. Gbogbo bá a ṣe ṣe nínú ayé, àkọọ́lẹ̀ ń kọ́ọ́lẹ̀ o. Bàbá, màmá, ọmọ ènìyàn mélòó lẹ fi tẹ́ ṣọ́ọ̀ṣì? Awọ́rò mélòó lẹ ṣe? Oníkéèyàn mọ́ ga, oní kò ní jù ọ́ lọ, oní ò fẹ́ fúnre. Wọ́n máa bẹ̀ṣẹ̀ rẹ wò. Gbogbo ohun tó ń ṣe nínú ayé yẹn, wọ́n kọ́ọ́lẹ̀ fún ọ o. Àkọọ́lẹ̀ wà o. Òun ni wàá fi ṣe kí ni? Máa ṣe rere. Gbọ́, ọjọ́ ìbẹ̀wò náà dé o. Ẹ̀ṣẹ̀ àti ìjìyà Ísírẹ́lì. A ti wà ní orí 9:10. Mo rí Ísírẹ́lì bí èso àjàrà ní aginjù. Mo rí àwọn bàbá yín bí àkọ́pọ́n nínú igi ọ̀pọ̀tọ́ ní àkóso rẹ̀, ṣùgbọ́n wọ́n tọ Baálí-Peori lọ. Wọ́n sì ya ara wọn sí ìtìjú nì, ohun ìríra wọn sì rí gẹ́gẹ́ bí wọ́n ti fẹ́. Bí ó ṣe ti Efraimu, ògo wọn yóò fò lọ bí ẹyẹ. Lórúkọ Jésù Kristi. Bó ṣe ti èmi àti yín, ògo wa ò ní fò lọ bí ẹyẹ. Lórúkọ Jésù, gbogbo ohun tá a lè dáwọ́lé tó máa jẹ́ kí ògo sọnù lára wa, a ò ní dáwọ́lé o.
ògo ayé wa kò ní fò lọ bí ẹyẹ lórúkọ Jésù Kristi. Ṣé bẹ́ẹ̀ gbọ́? Nítorí kí ni ògo Éfrémù ṣe fẹ́ fò lọ? Nítorí ẹ̀ṣẹ̀, nítorí wọ́n ti lọ ń ṣe kí ni o? Wọ́n ti lọ ya ère, wọ́n ti lọ Assyria, wọ́n ti lọ bara wọn jẹ́. Ẹni tá à ń pè ní ọba ó ti sọra rẹ̀ di ẹrú. Lórúkọ Jésù Kristi, a ò ní sọ ara wa di kí ni o? A ò ní ṣẹrú ayé. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Bí ó ṣe ti Éfrémù, ògo wọn yóò fò lọ bí ẹyẹ. Èmi náà gbàdúrà gbogbo ẹnikẹ́ni tó wá ń wá èmi àti ẹ, ògo ayé rẹ̀ máa fò lọ bí ẹyẹ. Gbogbo ẹni tó ń sáré ikú nítorí wa, ó máa gbàkú wa kú lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Gbogbo ẹni tó ń ro ibi nítorí èmi àti yín, ògo rẹ̀ máa fò lọ bí ẹyẹ. Ẹni tó ní kò fò kó nìṣó lórúkọ Jésù Kristi, Ọlọ́run yóò dá lẹ́bi ikú. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Láti ibi àti láti inú àti láti lóyún, àti láti bí àti láti inú àti láti lóyún, bí wọ́n tilẹ̀ tọ́ ọmọ wọn dàgbà, ṣùgbọ́n èmi ò gbà wọ́n ní ọwọ́ wọn ní ti kí yóò fi kú, tí yóò fi kú ẹnìkan. Lóòótọ́ ègbé ni fún wọn pẹ̀lú nígbà tí mo bá kúrò lọ́dọ̀ wọn. Máa kọ̀yìn sí mi, máa kọ̀yìn sí mi Ọlọ́run, mo bẹ̀bẹ̀ o. Nígbà tó bá kọjú sẹ́lòmíràn, máa fìyà jẹ mí, máa fìyà jẹ mí Ọlọ́run, mo bẹ̀bẹ̀. Nígbà tó bá ń ṣàánú ẹlòmíràn, tó gbọ́ ègbé ni fún wọn nígbà tí mo bá kúrò lọ́dọ̀ wọn. Bí Ọlọ́run bá lè kúrò lọ́dọ̀ rẹ pẹ́rẹ́, ẹni yẹn ti kú nìyẹn o. Òun ni orin àwọn Adégbòdì, ó ní bọ́lọ́hun bá lóhun ò ṣe mọ́ nínú ayé ẹ̀dá wàhálà ni. Kọ́lọ́run kó má dá bìlísì sọ̀rọ̀ mi o, má dá wàhálà sí mi lágbádá. Tọ́lọ́run bá lóhun ò ṣe mọ́ nínú ayé ẹ̀dá wàhálà ni o, bìlísì ni o. Kọ́lọ́run má yọwọ́ kúrò lọ́rọ̀ wa o, ó má dá wàhálà sí wa lágbádá. Ọlọ́run ò ní yọwọ́ lọ́rọ̀ wa o. Bàbá mọ̀mọ́ àwa náà, ẹ má jẹ́ ká ṣe nǹkan tí Ọlọ́run fi máa padà lẹ́yìn wa. Éfrémù, bí mo ti rí tírísù tí a gbìn sí ibi dáradára, ṣùgbọ́n Éfrémù yóò bí ọmọ rẹ̀ fún apànìyàn. Ṣé ẹ rí ègún? Lórúkọ Jésù Kristi, èmi àti yín, a ò ní bímọ fún apànìyàn, a ò ní bímọ fún ìkà ènìyàn. Ìdààmú ó kéré ó tóbi kò ní wọlé ayé èmi àti yín. Fún wọn, Olúwa ni ohun tí ìwọ fi fún wọn ní ìṣẹ́nú àti ọmú gbígbẹ. Jesus, ẹ gbọ́ o. Ṣùgbọ́n Éfrémù yóò bí ọmọ rẹ̀ fún apànìyàn. Fún wọn, Olúwa ní ohun tí ìwọ ò fún wọn ní ìṣẹ́nú àti ọmú gbígbẹ lórúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀ṣẹ̀ tí a ó dá, ohun tá a lè dáwọ́lé tó máa fa ìpọ́njú àti ègún lórúkọ Jésù Kristi, a ò ní dáwọ́lé. Ìdájọ́ Ọlọ́run lórí Ísírẹ́lì. Gbogbo ìwà búburú wọn ń bẹ ní Gígálì, nítorí níbẹ̀ ni mo kórìíra wọn. Nítorí ìwà búburú ìṣe wọn, èmi ò lé wọn kúrò ní ilé mi, èmi kì yóò fẹ́ràn wọn mọ́. Gbogbo àwọn ọmọ aládé wọn ni ọlọ́tẹ̀. Tí ó gbọ́, ọlọ́tẹ̀ ni yín, ọlọ́tẹ̀. Gbogbo ọmọ aládé wọn lọ́tẹ̀ ni yín, ẹ yé dìtẹ̀, ẹ yé dìtẹ̀. Gbogbo ọmọ aládé wọn kìkì kí ni o? Ọlọ́tẹ̀. Bàbá mọ̀mọ́, ṣé wọn náà ó sọ ọlọ́tẹ̀ báyìí? Ọlọ́tẹ̀ ni ọ́, ọlọ́tẹ̀. Níbi tán bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run, bá àbá ti rí ẹ níbẹ̀, ọlọ́tẹ̀ ni ọ́. Tó bá ti jẹ́ ọ̀rọ̀ àwọn èèyàn ló fẹ́ máa gbọ́, kéèsì ẹnìkan la mú wá fẹ́ gbọ́, ọlọ́tẹ̀ ni ọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kó o gbọ́ kó ṣí ẹ létí, o ò fẹ́ gbọ́, ọlọ́tẹ̀ ni ọ́. Ọlọ́tẹ̀ ni ọ́. Gbọ́,
gbogbo ìwọ adáfún ọkọ mi, ìwọ tó mọ rere tó ṣe é, ọlọ́tẹ̀ ni ọ́. Ìwọ tó fẹ́ ìlọsíwájú ènìyàn, ọlọ́tẹ̀ ni ọ́, lọ jáwọ́ ńbẹ̀. Ọlọ́run kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀, àfi kó ronúpìwàdà, jáwọ́ nínú ibi ṣíṣe. Gbọ́ o, àlù Éfrémù gbogbo wọn gbẹ, wọn kì yóò so èso bí wọ́n tilẹ̀ bí ọmọ, ṣùgbọ́n èmi ò pa ayọ̀ èso inú wọn. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, Ọlọ́run ò ní lu ọmọ wa pa, a ò ní dòkú. Ó ní bí wọ́n tilẹ̀ bí ọmọ, òun ò pa ayọ̀ èso wọn, ògo ọmọ, ó lóun ò pa. Nítorí kíni? Nítorí ẹ̀ṣẹ̀ wọn. Ẹ wo ègún, ẹ wo ègún, ẹ wo Éfrémù tí Ọlọ́run gbéga, tí Ọlọ́run fẹ́ràn, tó ní Éfrémù ní yóò máa sorí Mànásè. Ẹ wo ohun tí Éfrémù ṣe. Ó lọ sí Asiria, ó lọ bara rẹ̀ jẹ́ pẹ̀lú àwọn ère, pẹ̀lú àwọn oríṣiríṣi ìwà tí ò dára. Ẹ wo ègún. Ṣé ègún ló yẹ káwa náà forí gbà bí ire? Ẹ má jẹ́ ká hùwà ègún, ẹ má jẹ́ ká ṣe nǹkan ègún. Àdúrà ni ẹ jẹ́ á máa forí gbà. Wòlíì sọ̀rọ̀ nípa Ísírẹ́lì. Ọlọ́run mi yóò sọ wọ́n nù. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, Ọlọ́run ò ní sọ wá nù. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, a ò ní sọnù, a ò ní dẹni ìsọnù níwájú Ọlọ́run. Ìwà tá a máa wù tá a fi sọnù, a ò ní dáwọ́lé. Má jẹ́ n sọnù nílé rẹ o Bàbá. Má jẹ́ n sọnù lọ́dọ̀ rẹ o Bàbá. Ohun tí màá dáwọ́lé o tá a mú mi sọnù, má jẹ́ n dáwọ́lé Bàbá. Má jẹ́ n sọnù lọ́dọ̀ rẹ o Bàbá. Ọlọ́run mi o Bàbá o, Bàbá mi, má jẹ́ n sọnù lọ́dọ̀ rẹ o Bàbá. Ohun tí màá dáwọ́lé o tó máa mú mi sọnù lọ́dọ̀ rẹ o, má jẹ́ n dáwọ́lé o. Má jẹ́ n sọnù níwájú rẹ o Bàbá. A ò ní sọnù mọ́ Ọlọ́run lọ́wọ́. Ẹ já lọ, ẹ gbọ́ o. Ó ní Ọlọ́run mi yóò sọ wọ́n nù nítorí tí wọ́n kò fetí sí tirẹ̀, wọn ò sì di alárìnkiri láàrin àwọn kèfèrí. Lórúkọ Jésù Kristi, a ò ní di alárìnkiri, a ò ní di alárìnkiri láàrin àwọn kèfèrí, a ò ní dẹni ìsọnù. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, èmi àti yín àtọmọ àtọkọ wa à ní sọnù, a ò ní parẹ́. Gbogbo ẹnikẹ́ni tó wá ń robi àtikú, lórúkọ Jésù yóò dẹni ànà. Gbogbo ẹnikẹ́ni tó lókun bí tá a máa gbé gbà, tó lóò ní jẹ́ ká rògo ayé wa lò, tó ń bínú sí wa láì nídìí, Ọlọ́run Mósè Orímọládé yóò sọ ẹ̀mí rẹ̀ nù. Èmi àti yín yóò wà ní àlàáfíà. Bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. A ti wà ní orí 10. Ẹ já lọ. Àjàrà òfò ní Ísírẹ́lì, ó sọ èso fún ara rẹ̀, gẹ́gẹ́ bí ọ̀pọ̀ èso rẹ̀ ni ó mú pẹpẹ pọ̀ sí i, gẹ́gẹ́ bí dídára ilẹ̀ rẹ̀ ni wọ́n ya ère dáradára. Ọkàn wọn dá méjì, nísinsìnyí ni wọ́n ò jẹ̀bi, wọ́n ò wó pẹpẹ wọn lulẹ̀, òun ò sì bà ère wọn jẹ́. Nítorí nísinsìnyí ni wọ́n ò wí pé àwa kò ní ọba, nítorí àwa kò bẹ̀rù Olúwa. Ǹjẹ́ kí ni ọba ò ṣe fún wa? Praise the Lord. Bàbá màmá, ọjọ́kíjọ́ tó o bá ti sọ bẹ́ẹ̀ pé o ò lọ́ba, kí ni Ọlọ́run fẹ́ ṣe? Kí ni ó fẹ́ ṣe fún ọ? Kí ni Ọlọ́run má sọ bẹ́ẹ̀ o. Bàbá màmá, fi ayé rẹ fún, dìmọ́ pẹ́típẹ́tí. Òun nìkan lọ́ba, ọba àwọn ọba, kìnìún ẹ̀yà Júdà. Má ní báwo ni tọlọ́run ṣe jẹ́ nínú ayé rẹ o. O gbọ́n táwọn eléyìí wí, wọ́n ní kí ni ó fẹ́ ṣe fún wọn. Wọ́n ti sọ̀rọ̀, wọ́n ń búra èké ní dídá májẹ̀mú. Báyìí ni ìdájọ́ hù sókè bí igi ìwọ̀ ní àpórò oko, nítorí àwọn ọmọ màálù Bétáfélì wọ́n ti ń gbé
àwọn tí ń gbé Samaria yóò bẹ̀rù nítorí àwọn ènìyàn ibẹ̀ yóò ṣọ̀fọ̀ lórí rẹ̀ àti àwọn bàbá olórìṣà ibẹ̀ tí ó yọ̀ lórí rẹ̀ nítorí ògo rẹ̀, nítorí ó ti lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Praise the Lord. Ògo wa ò ní lọ lọ́dọ̀ wa lórúkọ Jésù. Ògo wa ò ní ṣí lọ, ògo wa ò ní di tẹlòmíì. Ṣé bẹ́ẹ̀ gbọ́? Nítorí àwọn òrìṣà wọn, bàbá olórìṣà rẹ̀ ń yọ̀, wọ́n ṣe kí ni o? Ó ní ògo wọn yóò ṣí lọ lọ́dọ̀ wọn. Ẹ má jẹ́ ká gbòrìṣà, ẹ má jẹ́ ká tẹríba fún, ẹ má jẹ́ ká wá ohun tí ò sọnù kiri. Ọlọ́run kórìíra ìbọ̀rìṣà. Gbé ère kalẹ̀, gbégi kalẹ̀, máa tọ́po sí inú Ọlọ́run kò dùn sí o. Ẹ já tẹ̀síwájú. A ó sì mú un lọ sí Asiria pẹ̀lú ẹ̀bùn fún Járébù ọba. Éfrémù yóò gba ìtìjú. Lórúkọ Jésù Kristi, èmi àti yín ò ní gbèrè ìtìjú. Gbogbo ẹnikẹ́ni tó lòun fẹ́ yà wá ní wèrè, gbogbo ẹnikẹ́ni tó lòun fẹ́ pa wá, lórúkọ Jésù Kristi, ó máa gbèrè ìtìjú lórí wa. Ìwèrè rẹ̀ yóò padà tí, ikú rẹ̀ yóò padà tí. Gbogbo ẹnikẹ́ni tó ro bírò wá, ibi àtikú àti wàhálà rẹ̀ yóò padà tí. Ìyè yóò jẹ́ tèmi àti yín. Bàbá màmá, má ṣe ohun tó fi máa gbèrè ìtìjú níwájú Ọlọ́run o. Ẹ má jẹ́ ká ṣe nǹkan tí ìtìjú fi máa dé bá wa. Gbogbo ohun tó bá jọ mọ́ ìtìjú, ẹ má jẹ́ ká ṣe o. Àní gbèrè ìtìjú. Ẹ já tẹ̀síwájú. Ojú yóò sì ti Ísírẹ́lì nítorí ìgbìmọ̀ rẹ̀ bí ó ṣe ti Samaria. A ó kí ọba rẹ̀ kúrò bí ìfóòfó lójú omi. Ibi gíga Áfẹ́nì pẹ̀lú ẹ̀ṣẹ̀ Ísírẹ́lì ni a ó parun. Ègún ọ̀gànhùn òṣùṣú yóò hù jáde lórí pẹpẹ wọn. Wọn ó sì wí fún àwọn òkè ńlá pé, bò wá mọ́lẹ̀, àti fún àwọn òkè kéékèèké pé, wó lù wá. Lórúkọ Jésù, ohun bẹ́ẹ̀ ò ní fọ̀ sí wa. Ohun tá ó dáwọ́lé tá a fi ní ikú yájẹ̀sín, lórúkọ Jésù Kristi, a ò ní dáwọ́lé o. Ó máa dáwọ́lé tí màá dẹni ìtanu o. Òun máa dáwọ́lé tí màá dẹni ẹ̀gàn lọ́dọ̀ rẹ o. Ọmọ jàre o Jésù o, màmá jẹ́ mi dáwọ́lé. Olúwa kéde ìdájọ́ lórí Ísírẹ́lì. Láti ọjọ́ Gíbíà ni ìwọ ti ṣẹ̀, nítorí níbẹ̀ ni wọ́n dúró. Ogun Gíbíà àwọn ọmọ ẹ̀ṣẹ̀ kò á lé wọn bá bí. Ìfẹ́ inú mi kí n lè nà wọ́n. Gbọ́ o, ìfẹ́ inú mi ni kí n lè nà wọ́n. A ó sì gba àwọn ènìyàn jọ sí wọn láti di ara wọn sí ẹ̀ṣẹ̀ wọn méjèèjì. Éfrémù sì dàbí ọmọ màlúù tí a kọ̀, tí ó sì fẹ́ láti máa tẹ ọkà, ṣùgbọ́n èmi rékọjá ní orí ọ̀run rẹ̀ ní tí ó wí tí ó ní ẹwà. Èmi ò mú kí Éfrémù gun ẹṣin, Júdà yóò tu ilẹ̀, Jákọ́bù yóò sì fọ́ ògúlùtù rẹ̀. Ẹ fúrúgbìn fún ara yín ní òdodo, ẹ ká ní àánú, ẹ tu ilẹ̀ yín tí a kòrò, nítorí ó tó àkókò láti wá Olúwa. Bàbá màmá, ó tó àkókò láti ṣe kíni o? Láti wá Olúwa. Ẹ jẹ́ ká wá Olúwa nígbà tó wọ̀ àtìgbà tí ò wọ̀, títí yóò fi dé, títí yóò fi rọ̀jò òdodo sí yín. Ẹ̀yin tí ń tulẹ̀ ìwà búburú, ẹ̀yin ti ká ìṣedéédé. Ṣé o gbọ́? Ẹnikẹ́ni tó ń tulẹ̀ ìwà búburú yóò ká kíni o? Yóò ká ìṣedéédé. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń hùwà ìkà, ìwà ẹ̀ṣẹ̀ náà ló máa ká, ìwà ìkà náà ló máa ká. Ẹni tá a bá rán níṣẹ́ ikú sí ìyàn, oníṣẹ́ ikú máa jẹ́ fóun náà. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ìwà búburú, ẹ̀yin ti ká ìṣedéédé, ẹ̀yin ti jẹ èso èké, nítorí ìwọ gbẹ́kẹ̀lé ọ̀nà rẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára rẹ. Nítorí náà ni ariwo yóò ṣe dé nínú àwọn ènìyàn rẹ. Gbogbo àwọn odi alágbára rẹ ni a ó sì bàjẹ́, bíi Salmani ní Bátibélì bí a ti bà á jẹ́ ní ọjọ́ ogun. A ó fọ́ ìyà tútú lórí àwọn ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ni Bẹ́tẹ́lì yóò ṣe sí yín nítorí ìwà búburú ńlá yín. Ní kùtùkùtù ni a ó ké ọba Ísírẹ́lì kúrò pátápátá. Lórúkọ Jésù Kristi, a ò ní ké wa kúrò. Ṣe bẹ́ẹ̀ ti rí.
ọjọ́ kíjọ́ bí ènìyàn bá ti fi Ọlọ́run sílẹ̀ ó di dandan ká mú kúrò, ká ké tútú, a ò ní ké wa tútú. A ti wà ní orí 11. Ìfẹ́ Ọlọ́run sí àwọn ènìyàn rẹ̀, gbọ́ o, ìfẹ́ Ọlọ́run sí àwọn ènìyàn rẹ̀ ọlọ́tẹ̀. Ṣé o ti rí pé Ọlọ́run tún fẹ́ràn ẹ̀yin ọlọ́tẹ̀? Ẹ bọ́ síbí. Ìfẹ́ Ọlọ́run sí àwọn ènìyàn rẹ̀ ọlọ́tẹ̀ ó ní pé ọ̀tẹ̀ ti pẹ́ tó ti wà. Àwọn kan ó lè máa tẹ̀lé ọ o, kì í ṣe torí pé wọ́n fẹ́ràn rẹ náà ṣe ń tẹ̀lé ọ. Àìmọye àwọn èèyàn tó ń tẹ̀lé wa kì í ṣe pé torí wọ́n fẹ́ràn wa o, nítorí ọ̀tẹ̀, nítorí kí ló fẹ́ wí, nítorí kí la tún fẹ́ gbọ́. Torí bẹ́ẹ̀ ni o, ẹlòmíì torí ìṣubú ló ṣe ń wá ẹ, torí kó lè gbé ẹ ṣubú, torí kó lè bẹ̀rẹ̀, kó lè rẹ́rìn ọ̀tẹ̀, kó lè rẹ́rìn ìṣubú rẹ. Ṣùgbọ́n mo kéde rẹ̀, gbogbo ahọ́n àti ẹnu tó yà sílẹ̀ fún ìṣubú lórúkọ Jésù lórí wa yóò ṣubú bẹ̀rẹ̀bẹ̀. Gbogbo tí ọ̀tá rò sí wa ní ibi yóò jẹ́ tirẹ̀, ayọ̀ àti àlàáfíà yóò jẹ́ tiwa. Èmi ni mo ní orin yìí, èmi ni mo compose ẹ̀. Fi wọ́n ṣẹ̀sín, fi wọ́n ṣẹ̀sín o, gbogbo ẹni tó lanu ẹ̀sìn kalẹ̀ o, jẹ́ kó ṣẹ̀sín o bàbá, jẹ́ kó ṣẹ̀sín, jẹ́ kó ṣẹ̀sín o, gbogbo ẹni tó lanu ẹ̀sìn kalẹ̀ o, jẹ́ kó ṣẹ̀sín o bàbá. Ẹni tó lanu ẹ̀sìn sílẹ̀ lórí èmi àti ẹ, ó máa ṣẹ̀sín gbangba. Ẹ já lọ. Nígbà tí Ísírẹ́lì wà ní ọmọdé, nígbà náà ni mo fẹ́, mo sì pè ní ọmọ mi láti Íjíbítì jáde wá. Bí àwọn ti pè wọ́n, bẹ́ẹ̀ ni wọ́n lọ kúrò lọ́dọ̀ wọn. Wọ́n rúbọ sí Bálímù, wọ́n sì fi tùràrí jóná sí ère fífí. Mo kọ Éfrémù pẹ̀lú láti rìn, mo dì wọ́n mú ní apá, ṣùgbọ́n wọn kò mọ̀ pé mo ti mú wọn lára dá. Mo fi okùn ènìyàn fà wọ́n àti ìdè ìfẹ́, mo sì rí sí wọn bí àwọn tí ó mú àjàgà kúrò ní ẹ̀rẹ̀kẹ́ wọn. Mo sì gbé oúnjẹ kalẹ̀ níwájú wọn, òun kì yóò sì yí padà sí ilé Íjíbítì, ṣùgbọ́n ará Asiria ni yóò jẹ ọba rẹ̀, nítorí wọ́n kọ̀ láti yí padà. Praise the Lord. Ṣébẹ̀ gbọ́, àjòjì ló máa ṣe kíni o, àjòjì ló máa jẹ ọba wọn, torí wọ́n ṣe kíni, wọ́n kọ̀ láti yí padà sí Ọlọ́run. Idà yóò sì máa gbé inú ilé rẹ̀, gbọ́, idà yóò sì máa gbé inú ilé rẹ̀, yóò sì rún ìtíkùn rẹ̀, yóò sì jẹ wọ́n run nítorí ìmọ̀ràn ara wọn. Bàbá màmá, má gba ìmọ̀ràn ara rẹ, má jẹ́ ọlọ́gbọ́n lójú ara rẹ, má gba ìmọ̀ràn àwọn ènìyàn mọ́ tìyẹ. Ẹ má jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n lójú ara wa. Ẹnìkan ò gbọ́n tán o, kò sẹ́ni tó gbọ́n tán. A máa kẹ́kọ̀ọ́ títí Ọlọ́run yóò fi dé ni, a máa gbọ́n sí, a máa gbọ́n sí ni. Ẹ má jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n lójú ara wa. Àwọn ènìyàn mi sì tẹ́ sí ìfẹ́, gbọ́ o, àwọn ènìyàn mi sì tẹ́ sí ìfàsẹ́yìn kúrò lọ́dọ̀ mi, bí ó tilẹ̀ ṣe pé wọ́n pè wọ́n sí ọ̀gá ògo jùlọ, wọn kò jùmọ̀ gbé e ga. Èmi ò á ṣe jọ̀wọ́ rẹ lọ́wọ́, Éfrémù, èmi ò á ṣe gbà ọ́ sílẹ̀, Ísírẹ́lì bí, èmi ò á ti ṣe sí ọ bí Ádámà, èmi ò á ti ṣe gbé ọ kalẹ̀ bí Ṣébóímù. Ọkàn mi yí nínú mi, ìyọnu mi gbiná pọ̀, èmi kì yóò mú gbígbóná ìbínú mi ṣẹ, èmi kì yóò yí padà láti run Éfrémù, nítorí Ọlọ́run ni èmi, kì í ṣe ènìyàn, ẹni mímọ́ láàrin rẹ̀, èmi kì yóò sì wà nínú ìbínú. Praise the Lord. Ṣé ẹ ti rí Ọlọ́run wípé tó bá ti bínú díẹ̀ báyìí, bẹ́ẹ̀ ló ti máa wá ọ̀nà láti yọ́nú sí wa. Ọlọ́run kì í bínú pẹ́. Tó bá ti bínú ìgbà díẹ̀, a tún ṣe kíni o, a tún dáríjì wá. Ẹ jẹ́ kí àwa náà máa dáríjì ra wa. A lè ṣẹra wa, bọ̀ ẹ jẹ́ ká máa wá ìdáríjì. Wọn ò máa tẹ̀lé Olúwa, òun ò ké ramúramù bí kìnìún. Nígbà tí òun ó ké, nígbà náà ni àwọn ọmọ yóò wárìrì láti ìwọ̀ oòrùn wá,
wọn ò wárìrì bí ẹyẹ láti Íjíbítì wá àti bí àdàbà láti ilẹ̀ Asiria wá, èmi ò sì fi wọ́n sí ilé wọn ni Olúwa wí. Éfrémù fi èké ṣagbára yí mi ká, ilé Ísírẹ́lì sì fi ẹ̀tàn ṣagbára yí mi ká, ṣùgbọ́n Júdà ìjọba síbẹ̀ gbọ́ o, ṣùgbọ́n Júdà ń jọba síbẹ̀ pẹ̀lú Ọlọ́run, ó sì ṣe olóòótọ́ pẹ̀lú ẹni mímọ́. Praise the Lord. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Ẹ gbọ́ bẹ̀ yẹn o. Éfrémù fi èké ṣagbára yí mi ká, ó fi èké ó fi ń ṣagbára yí ara rẹ̀ ká. Ilé Ísírẹ́lì fi ẹ̀tàn ṣagbára yí ara rẹ̀ ká, ṣùgbọ́n Júdà, ilé Júdà ṣe kí ni o? Ó ń jọba síbẹ̀. Òun ni ìran Júdà làwa. God bless you ma, ìyá wòlíì. Ìran kí ni o? Ìran Júdà làwa. Gbọ́ o, Júdà ń jọba síbẹ̀ pẹ̀lú Ọlọ́run, ó sì ń ṣe olóòótọ́ pẹ̀lú ẹni mímọ́. Ẹ jẹ́ kí èmi àti náà ká máa ṣe kí ni? Ká máa jẹ́ olóòótọ́ pẹ̀lú ẹni mímọ́. Ẹ jẹ́ kí bẹ́ẹ̀ ni wá jẹ́ bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kí bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ bẹ́ẹ̀ kọ́. Ẹ jẹ́ ká máa wà níwájú Ọlọ́run pẹ̀lú kí ni o? Òótọ́ àti mímọ́. A ti wà ní orí 12. Éfrémù jẹ́ afẹ́fẹ́ gbọ́ o. Éfrémù jẹ́ afẹ́fẹ́, ó sì ń tọ̀ afẹ́fẹ́ ìlà oòrùn lẹ́yìn. Ó mú èké àti ìparun pọ̀ sí i ní ojoojúmọ́. Wọ́n sì bá àwọn ará Síríà dá májẹ̀mú, wọ́n sì ń ru òróró lọ sí Íjíbítì. Olúwa ní ẹjọ́ kan bá Júdà rò, pẹ̀lú yóò sì jẹ Jákọ́bù ní ìyà gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀. Bàbá màmá, gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ la ó ṣèdájọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀nà mi la ó ṣèdájọ́ mi. Òun ni ìrònúpìwàdà ṣe gbọ́dọ̀ máa wà nínú wa. Òun lèmi àti yín ṣe gbọ́dọ̀ máa sá fún ẹ̀ṣẹ̀, torí ohun tá a bá ṣe ó di dandan ká gbà á o. Ó di dandan o. Gbọ́, a máa bí ìlànà rẹ, bí ọ̀nà rẹ bá ṣe rí, bẹ́ẹ̀ náà ṣe máa ṣèdájọ́ o. Òun la ṣe tètè gbọ́dọ̀ máa ronúpìwàdà. Òun la ṣe gbọ́dọ̀ ṣe ibi sí ọmọlàkejì. Òun la ṣe gbọ́dọ̀ wá wàhálà fún ara wa. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ ni yóò san padà fún un. Ṣé o gbọ́? Gbọ́ o, Olúwa ní ẹjọ́ kan bá Júdà rò pẹ̀lú, yóò sì jẹ Jákọ́bù ní ìyà gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ ni yóò san padà fún. Ohun tí olúkálùkù bá ṣe gẹ́gẹ́, a máa san padà fún ọ o. Ọlọ́run ẹ̀san á san fún ọ. Ọlọ́run ẹ̀san á san fún ọ. Àjọ ń gbàdúrà, ó tún lọ mẹ́yẹ pamọ́. Ọlọ́run ẹ̀san á san fún ọ. Ó máa san ẹlẹ́san ẹ̀. Bàbá ń ro rere sí ọ tí wọ́n ń ro bí padà, wàá gbà á o. Ọlọ́run máa san ẹ̀san padà o. Let's go. Ó di arákùnrin rẹ̀ mú ní gìgísẹ̀ ní inú àti ní pípa rẹ̀ ni ó ní agbára pẹ̀lú Ọlọ́run. Nítòótọ́ ó ní agbára lórí áńgẹ́lì, ó sì borí, ó sọkún, ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ̀. Ó rí ní Bẹ́tẹ́lì, níbẹ̀ ni ó gbé gbà wọ́n sọ̀rọ̀. Níbẹ̀ ni ó gbé bá wọn sọ̀rọ̀. Àní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, Olúwa ni ìrántí rẹ̀. Nítorí náà ìwọ yí padà sí Ọlọ́run rẹ. Bàbá màmá, yí padà sí kíni o? Ọlọ́run rẹ. Yí padà sí Ọlọ́run rẹ. Pa àánú àti ìdájọ́ mọ́, kí o sì máa dúró de Ọlọ́run rẹ nígbà gbogbo. Pa àánú àti ìdájọ́ mọ́, kó o sì dúró. Bàbá, dúró dolúwa, dúró dolúwa, má ṣiyèméjì. Ohunkóhun tó wù kó lè dé. Bàbá màmá, dúró tì o. Gbà tí o rò pé kò tí ì dé, ọba Olúwa yóò dé bá wa lálejò bí olè. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Àwọn ìdájọ́ mìíràn. Kénáánì ni àwọn ẹ̀tàn ń bẹ ní ọwọ́ rẹ̀. Ó fẹ́ láti nini lára. Bàbá màmá, má fẹ́ láti ni ènìyàn lára. Má jí aninilára sí ọmọlàkejì. Má jí alárekérekè ènìyàn. Èèyàn bí ejò, èèyàn bí ìṣèbé. Ta lélẹ̀?